ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà láwa ṣé ẹ rí bí mo ṣe sọ pé ní ọjọ́ sátidé àwa tá a jọ ṣètò yìí àjọ fi gbádùn àjọ fi ṣe ayọ̀ ni púpọ̀ náà àwa tó jẹ́ wípé ẹni tí mo gbé wá sórí ètò lẹ́ni iṣẹ́ wa jọ múra wọn àbí àwa tá a wò pé àwa náà ní àìdíẹ̀ bẹ́ẹ̀ ni a máa fi ẹyọ kan a máa fi kún méjì lórí ètò lẹ́ni a máa béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ àlejò wa nípa iṣẹ́ tí wọ́n ń ṣe àti pàápàá jùlọ bí wọ́n ṣe ń fi nawọ́ sí àwọn èèyàn bó ṣe ń affect lives àti bọ́n ṣe ń lò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àlejò mi lórí ètò lẹ́ni ẹni tí ó máa ń ránṣọ ni wọ́n ìyẹn fashion designer wọ́n rán ẹni tí wọ́n rán yá ti bẹ́ẹ̀ bá dọ̀pá mẹ́fà àwọn arọ yín wọ́n á tún faṣọ kù wọ́n design ẹ̀dúró dáadáa. Orúkọ wọn máa jẹ́ arábìnrin ìyáàfin Folake Apetu. Ẹ káàbọ̀ sórí ètò wa. Yes, ma'am. Ẹ bá mi kí àwọn aráalé. Ẹ̀yin aráalé, a kí yín o. Ẹ kú àkókò yìí o. Ọ̀dẹ̀ ọdún bí. Orúkọ tèmi ni Folake Apetu. Mo ń ṣiṣẹ́ aránṣọ. Then mo dẹ̀ wá láti Èkìtì. Ọmọ Èkìtì ni mí. Ọkọ tèmi Abẹ́òkúta. Èdè tó dẹ̀ máa ń sọ níbẹ̀ tó bá fẹ́ kíyàn wá ní Bàásì. Ìyẹn ni tàbẹ́òkúta àbí tèkìtì? Ìyẹn ni tàbẹ́òkúta. Tèkìtì ni ìyanra níbẹ̀ ni o. Ikú iṣẹ́ o. Bẹ́ẹ̀ ṣe kọ̀ rọra kí àwọn Èkìtì báwọn ni máa mọ pọ́ yín àwọn ọmọ wọn ló jókòó ẹ máa kí wọn dáadáa ẹ máa ṣàpọ́nlé wọn ẹ máa ṣàyẹ̀sán pé èmi ọmọ yín sì ní o tí mo wà nílùú géètì ẹ kò kí àwọn ará Èkìtì bẹ́ẹ̀ wọ́n máa wò yín lè wọ́n yẹ kí wọ́n á pè yín tá a bá ṣètò sọ pé báwo ló ṣe wá kí wa bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin Èkìtì kété ẹ pẹ̀lẹ́ o ẹkún mi ni jọjọ Èkìtì o gbogbo àwọn ará Èkìtì ń kọ́ o mo kí yín o. Ìgbà sì dé èmi gan dẹ̀ fẹ́ fi style gbèdé yẹn nígbà yẹn pẹ́ sọ ni tó bá fẹ́ ní ńlẹ́ńbẹ̀ yẹn ò lẹ́kìtì báwo ni máa sọ. ìyanra níbẹ̀ ni o. ìyanra níbẹ̀ ni o. ìkú ọjọ́ mẹ́ta o. ìkú ọjọ́ mẹ́ta o. ṣáàlà ní iṣẹ́ o ṣẹ́ẹ̀sùn jà ṣẹ́ẹ̀sùn wàhálà. ṣẹ́ẹ̀sùn jà ṣẹ́ẹ̀sùn wàhálà. ṣẹ́ẹ̀sùn wàhálà. ṣẹ́ẹ̀sùn wàhálà ìmọ̀ akọ́jọ́ kan díẹ̀díẹ̀ náà ni. Àǹtí Folake tábàtì ẹni ká wò síwájú ká wò sẹ́yìn àrí pé iṣẹ́ àwọn designer lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti gbàràdà ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àkọ́wọ́ ṣọṣá kí lẹ́yìn lè sọ pé ó jẹ́ ìyàtọ̀ ìgbà tí wọ́n ránṣọ nígbà yẹn àti ìsìn. Ìyàtọ̀ ìgbà tí wọ́n ránṣọ ní ti tẹ́lẹ̀ pẹ̀lú èlé tán ránṣìn ìyàtọ̀ wà ń bẹ̀. Tẹ́ bá wo ayé àtijọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá fẹ́ rán ìró àti bùbá wọn kì í ó ní ìdíwé tán ṣe máa rán ọkọ̀ lè rán wọ́n lè rán pé kí apá ẹ̀ kéré but tẹ́ bá wo òde ìsìn wọ́n máa ra oríṣiríṣi materials láti pé kán fi sí òkè ẹlòmíì dẹ̀ máa fi ń ṣapá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í lo àwọn ìyá wa ẹ̀ wọ́n kàn máa jẹ́ kí apá ẹ̀ kó kéré kí ìró kó kéré gbogbo oríṣiríṣi tẹ́ bá wo skirt and blouse tẹ́ bá oríṣiríṣi là ń gbé jáde ọ̀nà tó yẹ pé ó ya gbogbo èèyàn lẹ́nu. lọ́nà tó yẹ tí tá bá tiẹ̀ dé pati pàápàá jùlọ aṣọ táwọn èèyàn tiẹ̀ ń wọ̀ fún pati ó yàtọ̀ sí ìtàn ń wọ̀ lọ bóyá ṣọ́ọ̀ṣì àbí tán kàn ń wọ̀ nulẹ̀ aṣọ pati yẹn ṣe máa ń special. ẹ mọ̀ pé olóòtú ẹ mọ̀ pé chọ́ọ̀chì ẹ lè fi chọ́ọ̀chì ẹ lè fi wéta chọ́ọ̀chì jẹ́ ibi mímọ́ tẹ́ pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún bẹ́ẹ̀ so ó lójú aṣọ tá a gbọ́dọ̀ wọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ẹlòmíín sì ó lè jẹ́ pé ká bá wọn rán aṣọ tó máa fi àyà sílẹ̀ ó lè wọ̀ lọ sí patí níta kó ṣí àyà sílẹ̀ ẹlòmíì dẹ̀ lè sọ pé òun ò fẹ́ kóun rán nǹkan báyẹn lọ sí church so aṣọ church gbọ́dọ̀ yàtọ̀ sí aṣọ ọ̀tá but ẹlòmíì ò dẹ̀ kí ń tijú ẹlòmíì máa wọ aṣọ tó lè wọ̀ lọ síta á wọ̀ lọ church so nǹkan tí ẹ̀yin bá wá rí kọ́sítọ́mà pé ó ní aṣọ yìí o aṣọ church ni o àmọ́ ẹran kó fàyà sílẹ̀ ṣé ẹ máa ń gbà wọ́n nímọ̀ràn àbí báwo pé mọ̀ aṣọ church ẹ̀ sì jẹ́ ká ṣe báyìí kó lọ sókè ẹ̀ sì jẹ́ ká ṣe apá ẹ̀ kó gùn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá dọ́dọ̀ mi tó bá lóun fẹ́ ránṣọ tó bá yẹ pé ó mú wá fún ara ẹ̀ tó yẹ pé bí ó mú táyẹ̀ wá fún ara ẹ̀ àbí ó rí nínú ovation mi èmi àti èjò máa torí mi ì jẹ́yàn tó ní ìfẹ́ wàhálà má ti pé jókòó irú ọ̀rẹ́ mi kan sìn ó mú kọ́sítọ́mà wá bá mi mo bá rán aṣọ ó wá mú kọ́sítọ́mà wá bá mi so ìgbà tó dé mú kọ́sítọ́mà yẹn wá bá mi aṣọ tí mo rán fún aṣọ tí èèyàn lè wọ̀ lọ ṣọ́ọ̀ṣì ni ìgbà tó ń dé ó ní aṣọ torí ìgbà tó tọ́rẹ́ mi yẹn ṣó tó fi wọ̀n mí
ó ṣí àyàlẹ̀ ó wá ní pé òun fẹ́ wọ̀ lọ ṣọ́ọ̀ṣì pé òun fẹ́ kọ́ tó ṣí àyàlẹ̀ ó dẹ̀ mẹ́lòmíì wá ó lóun fẹ́ kó ṣí àyàlẹ̀ ó ní kò sí nǹkan tóun ò lè wọ̀ jáde mo dẹ̀ bá rán tí yín ni kẹ́ ẹ ti rán mo bá rán ẹ̀jẹ̀ gbowó oríṣiríṣi kọ́sọ́mà ló wá rí advice wọn lórí ká sọ pé ẹ má ṣe báyìí o a sọ pé kí ló kàn ń ṣe bá aṣọ lára rán lọ́dọ̀ yín ẹja ránṣẹ́ ta ní rán kẹ̀dẹ̀ já lọ. ẹja àfihàn fi ti yín ṣe ti yín. bẹ́ẹ̀ ni. àmọ́ téèyàn bá tẹ̀ sọ̀rọ̀ designing ṣé ó níbì kan pàtó téèyàn ti máa ń kọ́ àbí báwo ni designing ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí yín. ẹ ṣe olóòtú bó ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi mo kọ́ iṣẹ́ tí mò ń ṣe nígbà tí mo dẹ̀ kọ́ iṣẹ́ mo dẹ̀ ń ṣe freedom mo gba certificate mi téèyàn bá kò ń ṣe gbogbo aṣọ style tá a bá ti rí nínú ovation ọ̀rẹ́ pé téèyàn bá ti rí kò ń ṣe gbogbo ẹ̀ lọ ọ̀gá tá a ti kọ́ṣẹ́ kò ń ṣe gbogbo ẹ̀ ló máa ń ṣe tó má ti mú aṣọ wá tí bá ti rí pé ọ̀gá mi kò ṣerú iṣẹ́ yìí rárá kò rí àyẹ̀ kò dá síbẹ̀ yẹn tó má ti kọ́kọ́ gbéṣẹ́ wá màá kọ́kọ́ wò ó màá wò nǹkan màá jókòó màá kọ́kọ́ wò ó màá wò bí mo ṣe máa ṣe so that kò ní jẹ́ pé kò ránṣẹ́ mi dáadáa ní o kíní kan so màá kọ́kọ́ jókòó mi ní ṣe nǹkan tẹ́ pé ẹni yóò ní lè fi padà wá ní ọ̀la mo máa ń ṣe nǹkan tẹ́ pé tán bá ti rí báyìí ó máa da àwọn èèyàn wá ó máa pè àwọn èèyàn wá ni. wọ́n á tiẹ̀ máa béèrè pé bólẹ̀ ti ránṣẹ́ yẹn ọdún mélòó wá lẹ́yìn fi kọ́ṣẹ́ àbóṣù mélòó ọjọ́ mélòó. ẹ ṣe olóòtú ọdún tí mo fi kọ́ṣẹ́ mo fi ọdún méjì mo fi kọ́ṣẹ́ mo wá ṣàfọ̀ ọ̀gá mi mo sin ọ̀gá mi ní ọdún kan lẹ́yìn ìgbà tí mo dẹ̀ sin ọ̀gá mi tán inú ọdún tí mo sin ọ̀gá mi tán náà ni mo ṣe freedom mo dẹ̀ ṣe freedom mo dẹ̀ ní ṣọ́ọ̀bù ara mi. àwọn èèyàn máa ń sọ wípé téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ designing wà kọ́kọ́ kọ́ cotton wà á máa táàkì bọ́tìn wà á máa rán zip kó tó di pé o mọṣẹ́ yìí lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. olóòtú bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o.